Onua Media. Ìyá tó bí ìyá mi ló máa ń kọrin yẹn nígbà yẹn. Ó ní tí mo bá bojú wẹ̀yìn tí mo rẹ́ni mi, ènìyàn láṣọ mi, inú mi á dùn, ara mi á yá gágá. Ẹ mórí mi wú, mo dúpẹ́ ìfẹ́ tẹ́ fi hàn ní gbogbo àsìkò tí a ṣe ẹ̀yẹ ìkẹyìn fún bàbá mi tó papòdà. Ní orúkọ Ọlọ́run Olódùmarè, ọmọ rere á gbẹ̀yìn gbogbo wa. A máa gbó, a máa tọ́. Ẹni tó bá ní káwa má tẹlẹ̀ pẹ́, á wa ilẹ̀ pa máyà. Àyà tàkàkà sọ́dọ̀ Olódùmarè. Èmi ni ti yín ní tòótọ́ olólùfẹ́ yín Aródú Òjígọ̀bì. Ọmọ wọn lówó òdúró ajífẹ́pẹ́ ṣeré ògbógbòǹdù ẹkùn ọmọ ògbógbó máa fẹ́ràn. Ọmọ wọn láwà òṣùlé bá ríjẹ àwọ̀ láàmọ̀. Ọmọ bàbá kan omi tútù tí jóni fàìfàì. Ẹ káàbọ̀ sórí ètò Kí lẹ rí sí fún tòní. Ètò Kí lẹ rí sí lórí èyí tá a ti jọ máa ń ṣe àgbéyẹ̀wò àwọn kàyéfì àti ìrírí ayé gbogbo tá a gbọ́ tá a rí àbáwọn tó ṣẹlẹ̀ sí àwa fúnra wa. Láti iléeṣẹ́ Onua Media, iléeṣẹ́ tó máa ń polongo èdè, ẹ̀sìn, àṣà àti ìṣe Yorùbá kálékáko. Bẹ́ẹ̀ náà la máa ń fọ rere àwọn ọmọ wa tó ti làmìlaka káàkiri orílẹ̀-èdè àgbáyé. Ẹ̀yin tèmi olólùfẹ́ mi, bàbá gbèmí ló kú àti sí ìyẹn ò ní kí n má mú ohun tí a nífẹ̀ẹ́ sí wá fún wa. Ṣebí níbi tá a jókòó sí tá a ti ń ronú ṣákàrà ní ká dín ní àbí pọfupọ́ọ̀fù àbí èwo ni ká ṣe fún àwọn èèyàn láti máa fẹnu gbé fẹnu jẹ níbi tá a ti ń palẹ̀ mọ́ tòkú bàbá mi. Ibẹ̀ ṣálẹ̀ nìkan mà ti gbé kàǹkà bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ kan ló bá gbé lù wá láyà. Ṣẹ̀dẹ̀ mọ̀ pé bó tilẹ̀ jẹ́ wípé kú bàbá mi dùn mí síbẹ̀ náà etí mi yóò di, mo máa ń làálẹ̀ gbogbo ibi tí mo bá wà ni. Ǹjẹ́ kí lẹni yìí wí ló bá ní bàbá kan ládùúgbò kan nílùú kan nítòsí wa wípé bàbá yẹn dàgbà títí aya ẹ̀ kú lójú, àwọn ọmọ ẹ̀ kú lójú ẹ̀, wípé ní òpin eré ṣáwọn níṣe ni bàbá dẹ̀ paradà tí bàbá di òjòlá ńlá tí bàbá wọ́ kúrò nínú ilé tó wọ́ wọnú igbó lọ. Ń bá ní iyọ̀ eléyìí ò dẹ̀ ti wá pọ̀ jù. Ìyẹn ni màmá àgbàlagbà kan bá dáhùn ló bá ní ọmọ mi, ó mà ṣeéṣe kó jẹ́ òótọ́, ó nítorí ìkan wà tóun mọ̀ dájú ní ìlú kan náà tí kò jìnnà sí ọ̀dọ̀ wa. Wọ́n ní bàbá yẹn dàgbà títí ó ní ó kéré gan tó jẹ́ pé wọ́n tẹ̀ máa ń gbé yá oòrùn lójoojúmọ́ ni. Wọ́n ní wọ́n tọrọ ikú fún bàbá títí bàbá ò kú o. Wọ́n ní ó kàn di àárọ̀ ọjọ́ kan ṣá ni wọ́n rí tí wọ́n máa wọnú ilé lọ rí pé bàbá ti di afàyàfà. Yéèyé kílélẹ́yìí bàbá bá wọ́ jáde nínú ilé. Wọ́n ní títí di òní olónìí wọ́n ní kò sí ọmọ tó bá bímọ nínú ilé yẹn, ìbáàjọ́kùnrin ìbáàjọ́bìnrin ìbáàjẹ́ àwọn ìyàwó wọn ni wọ́n ní bàbá máa lọ fi ara hàn wọ́n. Ó máa lọ́mọ ọmọ yẹn tó máa bá ọmọ ṣeré fún àwọn ìṣẹ́jú tó bá wù tó máa tó fi lọ. Mo ní irọ́ ni wọ́n ní wípé ẹni àwọn kan ló lọ fẹ́ wọn ní ìdílé yẹn. Wọ́n níjà ìdédé làwọn wà nínú ilé làwọn gbọ́ tí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn ló bá dún gẹ́rẹ́, làwọn bá ki ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mọ́lẹ̀ ló bá di ọmọ wọn nínú ilé yẹn. Làwọn bá ní ọkọ mi o, ọmọ gbá ọmọ àwọ ọmọ ìkòkò bàbá àṣàsùn, báwo ni okú ayọ̀ ọmọ wọn ní lọ́mọ bá bẹ̀rẹ̀ sí ní pariwo. Wọ́n wá gbé wo òun ti rí ohun tójú òun ò rí rí o, ìgbà kan àwọ ìkòkò bàbá àṣàsùn kí ló ṣẹlẹ̀. Wọ́n ní ló bá ní òjòlá ló wọ inú yàrá ní ìjìnìjìnì mú òun pé gbogbo tóun wà òun ò lè pariwo òun ò lè sọ̀rọ̀ ní òjòlá yìí lọ́mọ ọmọ òun. Wọ́n ní ló ń gbé orí sókè bí ẹ̀ẹ̀mẹ́ta ló gbé orí sílẹ̀. Wọ́n ní ó ṣe bẹ́ẹ̀ àtúnlọ́mọ ọmọ wọn ló ṣe bẹ́ẹ̀ yẹn ní ẹ̀ẹ̀mẹ́ta, wípé àwọn tó wà nílé wa ń sọ fún òun wípé kóun farabalẹ̀ kóun má bẹ̀rù, wípé bí bàbá àwọn ṣe máa ń wá nìyẹn tó máa ń wá kí àwọn ní inú ilé. Ó ní kó máa bọ̀ o, òun ti ṣọkọ fẹ́ o, òun ti ṣe wọ́n ṣàlù bẹ̀rẹ̀ sí ní gbọ̀n lórí fóònù ló ń ké bọ̀ làwọn ní kó ṣe sùúrù. Wọ́n níyẹn làwọn bá ta mọ́ra làwọn bá mórí lé ibi tí ó ti lọ́kọ. Ibẹ̀ lọ ti wá ń ṣàlàyé pé òjòlá tó wá kí ọmọ kò ní ọmọ pa lára, wípé bí bàbá àwọn ṣe máa ń ṣe nìyẹn. Kó ti wá di àṣà àti ohun tí gbogbo ilé àwọn mọ̀ wípé kó fi ọmọ ní ọkàn balẹ̀. Bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ kò kúkú yé mi, ṣùgbọ́n ṣeéṣe káwọn kàyéfì bẹ́ẹ̀ kẹ́ ẹ ti gbọ́ rí àbí kẹ́ ẹ ti rí ohun tẹ́ ẹ bá rí láti sọ sí eléyìí. Ẹ fi ṣọwọ́ sí wa bẹ́ẹ̀ ṣe máa ń ṣe pẹ̀lú nọ́mbà wa, ímeèlì wa àti àwọn ìtàkùn wa gbogbo tẹ́ ẹ̀ ń wò lórí ẹ̀rọ yín. Èmi lẹ máa rí o, ẹ̀yin náà ni màá máa bá mi ò parúkọdà. Aródú Òjígọ̀bì, ọmọ wọn lówó òdùrú, ọmọ wọn láwà òṣùlé, ọmọ bàbá kan omi tútù tí jóni fàìfàì. Ìpàdé wa bí oyin ní ìgbà míì, ìgbà re, àlàáfíà o.
Noua Media.